torí ìfẹ̀rẹ̀wérẹ̀ ni ó máa kí láwálé tẹ̀mọ́wọ́ àjọ wà ń bí ni kò ní bàjẹ́ láéláé pẹ̀lú Sunday ayé ọba Ìkòdó ọ̀gá la wà lẹ́nìí lára àwọn ìfẹ̀rẹ̀wérẹ̀ tó yẹ pé yóò kí torí pé ẹni tí afẹ́ bá ṣe ìfẹ̀rẹ̀wérẹ̀ lẹ́nìí ibi tí wọ́n fi sí pọ̀ nǹkan tó yí ọ̀pọ̀lọpọ̀ yóò tẹ̀ mọ́ ń pa wọn mo bá ṣe máa ń ṣe àmúwá fún yín lórí ètò lẹ́ni orúkọ yẹn káàkiri mo mọ̀ kódà ń kó orúkọ yẹn gan tàn jọ̀wọ́n fúnra wọn lọ àmọ́ bá ti ń ṣe lórí nígbà tí gbogbo wọn tó bá ti jẹ́ pé àgbà ni wọ́n nídìí iṣẹ́ gbọ́n wáyà àlèkùn wọn ló nílù mọ̀ àlèkùn wọn ló lórin àtúnlẹ̀kùn wọn náà wọn tó yẹ pé wọ́n ń darí torí àǹtí mẹ́nubà yẹn ń pé kéèyàn jẹ́ mánéjà big band wọn náà tún sáré pé 3-in-1 ó pọ̀ Alhaji Taofik Àmọ̀wò ẹ wò pé ta ló ń jẹ́ bẹ́ẹ̀ àmọ́ gbogbo àgbáńláyé ẹ mọ̀ ọ́ sí Tao Balinger bàbá o mo kì í sà. ẹ káàsán olóòtú. ṣé dára la bá yín. alhamdulilayi. Tao Balinger ó pọ̀. orúkọ tó tọ̀ káàkiri àgbáńláyé. ó pọ̀. àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run òun lólùfẹ́ yín káàkiri wọ́n ń wò yín báyìí kọ́kọ́ kí wọ́n gbẹ̀yìn wà lórí ètò lẹ́nìí. mo kí gbogbo ọmọ Nàìjíríà gbogbo worldwide gbogbo bíkíbi tẹ tí ń wò wá lé ní mo kí gbogbo yín o àṣírí wa bò gbogbo nǹkan tó ní kálukú bá dá ọ lé a ṣe ṣe fún wa a ní wàrà wa tì ẹkú fẹ́ tẹni sí wa Ọlọ́run ní kọ̀yìn kò ní kọ̀dí àìmọ̀ ṣe sí i. ẹ ṣé bàbá Tao Balinger nìyẹn Alhaji Tao Balinger bàbá ibi tá a máa yà pọ̀ díẹ̀ o lóòótọ́ gbogbo yàn ọmọ ọgbọ́n àwọn náà ni bàbá ní àwọn náà lẹ́rìn yẹn àmọ́ a máa mú pápápá torí ọlọ́gbọ́n ní olóye nìyí àwọn yóò dẹ̀ mọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan pa yín àmọ́ lórí ètò lẹ́nìí a máa yànnà náà ẹ̀fọn Ọlọ́run á dẹ̀ fún wa ṣe. bàbá mi ẹ jẹ́ ká mú bí ṣe máa mú láti ilẹ̀ gangan ọmọ bọ gangan ní Tao Balinger orúkọ yẹn ń bo gangan ní ilé yín mọ́bílẹ̀ ti wá ká mú láti bẹ̀. ẹ ṣe olóòtú orúkọ mi ní Taofik Àmọ̀wò Balinger orúkọ mi pọ̀ o tàbá ní ká máa tu o torí tàbá tún rí àwọn kan tó ti jọ wà tipẹ́ wọ́n á tún pè mí ní Ayankusi. Ayankusi. yes tó bá tún rí àwọn kan tó tún ti jọ wà tipẹ́ wọ́n á tún pè mí ní Òṣẹlẹ̀. Òṣẹlẹ̀. orúkọ dáàdì mi gangan nìyẹn. Òṣẹlẹ̀. orúkọ dáàdì mi gangan nìyẹn. ọmọ Ẹdẹ ni mí Ẹdẹ. Ẹdẹ màá kọ́ àrógún. ní dáàdì mi mọ́ mi Ògbómọ̀ṣọ́ wọ́n ti mú ṣí náà forí mi sọlẹ̀ sí ṣí náà bí mi sí Ìtìrẹ́ road nọ́mbà 10 Ìtìrẹ́ road. ẹ ṣé àpèkùn ara ló Ẹdẹ ìlú bàbá wa ní olóògbé Ọlọ́fà náà Adébẹ̀ náà àti gbogbo ọmọ Ẹdẹ pátápátá akínyìn kò ní bàjẹ́ ọmọ Ẹdẹ ṣé bàbá ò gbé Ẹdẹ ṣé yóò gbé Ẹdẹ tẹ́ fi tọ́ pé mo ṣe gangan lọ́ forí yín sọlẹ̀ sí Kamo láti ilẹ̀ gangan. wọ́n bàbá mi wọ́n máa ń ṣiṣẹ́ àwọn tó máa ń kiri nǹkan but nílùú Ẹdẹ yẹn wọ́n ní bàbá mi ṣe goldsmith náà ṣe but àwọn àtúmọ̀ mi wọ́n máa ń káàkiri so bí a during the time ṣá èmi bọ́lẹ̀ mo ṣe so ìgbà tí mo bọ́lẹ̀ mo ṣe yẹn tó bí mi sí mo ṣe yẹn díẹ̀ wọ́n gbé mi padà lọ sẹ́dẹ̀ so àbúrò mọ́ mi ló wá gbé mi padà again padà wá sí Mushin. so Mushin ni gbogbo gbèsè ayé mi bàbá bẹ́ẹ̀ lọ anybody náà. ẹ ṣe torí ìtọ́lá tún mú yín náà ẹ tẹ́ka sọ́npa Mushin ti gbà yẹn àwa mọ Mushin sìn torí àwa náà ń atajà lójú òye mọ́ wọn kankan Mushin gbà yẹn tẹ̀ ń sọ yẹn báwo ni Mushin ṣe rí gbà yẹn torí mọ̀ kọ́ ọ̀hún tó jẹ́ fún anamọ̀ Tao rè é gbé wa padà sẹ́yìn. Mushin tí mo ń sọ yìí time gbà yẹn I'm talking about 1970. 70 ni mo ń sọ yìí o àwa náà kéré because alájú síbẹ̀ yẹn so time gbà yẹn junction Ìtìrẹ́ road wa yẹn ibẹ̀ náà ti ń wọ bọ́lẹ̀ kájà lọ sí Ìtìrẹ́ pákó ẹlẹ́ja yẹn bọ́lẹ̀ kájà ló wà bẹ́ẹ̀. gbogbo Danfo Fanagan tá à ń sọ yìí. mo ṣì nǹkan tó jẹ bẹ́ẹ̀ bọ́lẹ̀ kájà mo gbọ́jú bá mo ṣe conductor gan lẹ́yìn bọ́lẹ̀ kájà yẹn ládùúgbò wa yẹn torí àwọn ẹ̀gbọ́n tó ń jẹ́ bí union gbà yẹn ládùúgbò wa yẹn tí bá rántí díẹ̀ àwọn bọ̀dá mi kan Lámídì àwọn ẹ̀gbọ́n yẹn pọ̀ ẹ̀gbọ́n kan náà ṣàyàmà létà ló kọ àwọn nẹ̀nẹ̀ tí pàṣẹ tẹ̀lé létà ló kọ àwọn yẹn but àwọn tí wọ́n kọ́ dárúkọ àwọn Lámídì ẹ̀rẹ̀ yẹn àwọn yẹn gangan náà ní junction Ìtìrẹ́ road wa yẹn. ṣé union nígbà yẹn ni bàbá. union wọ́n ṣe union bẹ́ẹ̀
wájú opposite wa ní Òsùnmọ̀bí táyìn la máa ń kí àyìn la máa ń mú ó máa ń mú ògùrọ̀ bẹ́ẹ̀ mi kéré Àyìnlá kan náà Àyìnlá Ọmọwúrà mi kéré máa ń lọ síbẹ̀ lọ́wọ́ Àyìnlá báyìí mi kéré ni mo ṣe ń gbà yẹn. yes ni mo ṣe ń gbà yẹn then ní tó tà nísàlẹ̀ Ojúwòye ti wá yẹn ní tí tó tà nígbà yẹn tí bá gbé yín padà Bẹ́ẹ̀ni. nígbà yẹn nǹkan tó máa ń ṣẹlẹ̀ láàrin àwọn union tó bá sọ̀rọ̀ union náà mo pẹ́ ń bẹ̀ mo bọ̀ mo tẹ̀lé wọn Kọ̀tàfọ́ abayín náà nìyẹn. UPN àti NPN ni wọ́n máa ń lò gbà yẹn so àwọn tó wà ní Ojúwòye títí yẹn NPN ló ń ṣe ọ̀dọ̀ àwọn títí wa yẹn ní tirẹ̀ lòdù wa yẹn UPN ẹ má ẹ̀ka lọ jù ẹ̀ka kú olórí ẹ̀mí náà kéré náà yìí Táwọn Balinga. ìtìrẹ̀ lòdù ẹ̀ tó bá yìí dárúkọ anybody báyìí máa dárúkọ. Nígbà táwa wá ń. ààrẹ nìkan tó ń sọ pé òun ò ṣe kankan nídìí fújì òun ò ṣe orílẹ̀-èdè fújì kó lọ jẹgbẹ́ o àwa ṣe mẹ́wàá o nídìí fújì àṣe ọ̀kántẹ́bù tí ẹ̀dá ọba ti jẹ́ kí tilẹ̀ pọ̀ ju tẹnu lọ o máa mẹ́ẹ̀kì ẹ̀ àrí nínú àwọn èèyàn wa lẹ́yìn tó lọ ń sọ àwọn ògẹ́ni kankan ní fújì irọ́ ló pa ẹni kó lọ jẹgbẹ́ àwọn tún ṣáájú àwa ẹ̀yin wàásù ẹ̀yìn tọ́wọ́ àwọn ṣáájú àwa mẹ́ẹ̀kì ẹ̀ àwọn tí ń mẹ́ẹ̀kì ẹ̀ láti bíi 90 tó ń rówó gbà àwọn ò rówó gbà àwọn ò kí ń rówó gbàgbà yẹn ẹ̀bà la máa ń lọ jẹ́ lágbo ká kó kúlà ká lọ ta àwọn wọn ń rówó gbà ẹ wá lè ṣe wọn kọ ẹ̀yin làwa dé. Ẹ̀sán kọ ẹni kẹ kó kúlà. a máa ń kó kúlà yes wọn ń fún wa lówó eré. Ẹ máa kó kúlà lọ tà. a máa lọ ta ni kúlà tó yọ olóúnjẹ ẹ mọ̀ pé ńgbà yẹn wọ́n máa ń kọ oúnjẹ wọ́n máa kọ ẹ̀bà wọ́n á kọ ọtí wọ́n á tún wá kíní tọ́pẹ́ wá fi gbóúnjẹ wá fún wa a máa lòdì ẹ̀mọ́ jàǹgò ni. Ìgbà yẹn. òun la máa pín àwọn tá à ń lù yẹn òun la máa pín àwọn dẹ̀ ti ń tẹ́wọ́ gbowó àwọn ń tẹ́wọ́ gbowó láti 90 wọ́n bá wa ń di fújì ni náà àwọn wá délé yìí tá a sọ pé a ṣe nǹkan rẹ̀ òun wá lóun irọ́ ní ẹni kò lọ jẹgbẹ́ ẹni kò lọ jẹgbẹ́. Kí ni ro tẹ̀ ń jẹ́. manager band nísinsìnyí. but tẹ́lẹ̀tẹ́lẹ̀ mi ì fẹ́ gbà. Tọ́rọ̀ wọn kan ti torí èmi náà wò pé ṣé táwọn. ẹ má jẹ́ ká lọ bẹ̀ ẹ ká kó bẹ̀. Àmọ́ báyìí. Torí ó níbi tí mò ń lọ o. báyìí èmi ni mo wà ń bẹ̀. Ó níbi tí mò ń lọ. torí èmi ni máa control Súlè ni mo gbéwèé fún èmi máa control Súlè anybody èmi náà máa pè pé a fẹ́ pè Paso this is my office. torí ẹ tẹ bá rí all over the world kò sẹ́ni tí ó mọ nọ́mbà yìí mi kì í pa. Ó níbi tí mò ń lọ torí mo pé lọ́wọ́ báyìí sìn kò sí bẹ́ẹ̀ ń ṣe ni máa ní nǹkan ṣe pẹ̀lú àwọn band boys ibi tí mò ń lọ gangan nìyẹn torí àdẹ̀gbọ́n pé rògbòdìyàn kan ṣẹlẹ̀ lẹ́nujọ́ mẹ́ta ìta ń gbọ́ oríṣiríṣi nǹkan báǹdì gbogbo ẹ̀ mọ́ra mo wá fẹ́ bèrè lọ́wọ́ yín àdẹ̀ báwo ni ìbáṣepọ̀ ẹ̀yin àtọ̀rọ̀ ẹ̀mẹ̀ ẹgbẹ́ tó mọ̀ pé táwọn máa sọ́ǹpọ̀ ẹ̀yin ọmọ ẹgbẹ́ wọn báǹdì sí wọn á sì tó bí 15-20 kan náà. ọjọ́ bẹ́ẹ̀ lọ. mo kọ́ tẹ́ ẹ mú kékeré ni. kí relationship báwo lẹ ṣe ń ṣe irú ọmọ nǹkan tá à ń gbọ́ yẹn náà ni ṣó ń dọ́dọ̀ yín náà nǹkan jẹ́ kó jáde síta ni mo fẹ́ gbọ́ látẹnu yín. ṣe mọ̀ pé kọ́lọ́ọ̀kú kọ́ àmọ̀ ṣe nínú gbogbo èèyàn tí ò ní tẹ́lọ́rùn ọmọ onífújì wọn ò ní tẹ́lọ́rùn bẹ́ẹ̀ tí inú òfin náà là ọmọ pàǹdọ̀ dàgbà àwa náà gbà súnmọ́ wọn bọ́n ṣe ń gbé wá à ń gbà nítorí pé ọlọ́run ẹ̀ pè mí torí pé wọ́n mọ̀ pé mi náà mo sáf mo mọ̀ ń pa torí gbogbo wọn àwọn yẹn wọ́n kéré gbogbo wọn tó wà lórí stage yẹn wọ́n kéré wọn sínú setup so kò sí àlẹ́ kankan. kò bó fọ́ǹbù máa pẹ̀lú mi lọ́la tẹ́wọ̀n kan bá fọ́ǹbù lu wọn tèmi ni pé mo ò ní jẹ́ kí Paso jẹun lówó ẹ ṣiṣẹ́ tó dáa ẹ má ṣe rubbish ẹ má rí pé tí má gbogbo ẹ ni mo ń ṣe papọ̀ tó bá ń play má dúró báyìí tẹ́lẹ̀ tó bá lu nǹkan kan tí ó bá dààmú mọ̀ máa ṣe báyìí fún ọkàn ni ọkàn ní kò bọ́lẹ̀ má lè ti ṣe báyìí ó ti mọ̀ pé kò ń bọ́lẹ̀ nìyẹn mo ń ṣe girigiri ọmọ pé mo ti gbọ́ ibi wájú tí mo jókòó sí gbogbo kémi àti ẹ̀gọ́ jọ jókòó ká pọ̀ ibi nǹkan tí Paso ń kọ ni mo wà áfítà Paso náà bó ṣe wà lókè yẹn èmi ló wà áfítà máa sọ fún yín so òun náà òun ni mo wà áfítà gbogbo nǹkan tó ń kọ ni mo ń gbọ́ tẹ́yìn kan bá wà fún tí má ti báyìí bọ́lẹ̀ òun náà ti rí ó ti mọ̀ pé mo ti rí so kò sẹ́dà tó máa tọ́mọ ní fújì lọ́rùn wọn ò ní tẹ́ lọ́rùn òun ni mo ń sọ pé kíyẹn lọ jẹgbẹ́ pẹ̀lú eléyìí tó ń sọ tó ní kíní kan ẹni dẹ́kọ̀ lọ jẹgbẹ́ àwọn ọmọ kéékèèké tó wà lẹ́yìn wa lé ní kò sí eléyìí tó bá sọ pé òun ti kọ́ lẹ́nu wọn náà téèyàn bá ti jẹ́ kí tilẹ̀ pọ̀ ju tẹnu lọ gbogbo àwọn tó ń tẹ̀lé mi náà wọ́n á sọ fún ọ ẹ make sure nígbà títí wa ni o lè lọ ní fans
o lè ní fans tí o yẹ pé fans yẹn tó yẹ pé ọ̀gá ń lọbẹ̀ kí wọn náà wà lọbẹ̀ ó lè but nísìn ó ṣe ń sìn ó ti civilize tó bá yẹ pé fans kan lórí dìmú àbí méjì ẹ dìmú dáadáa máa ṣe dáadáa sí i máa lọ fi ọ̀rọ̀ ẹ lọ bẹ́ẹ̀ mi ṣe máa advice wọn nìyẹn mi ìdẹ̀lẹ̀ jí lọ́ọ̀dì kankan kì máa ṣàdúrà fún wọn kì máa ṣàdúrà fún yàrá kì máa ṣàdúrà fún pásítọ̀ kì máa ṣàdúrà fún MC àti Sego gbogbo wọn bí ṣe máa ń ṣàdúrà fún wọn nìyẹn àtẹ̀yìn déndé IBD torí gbogbo aláàánú mi máa ń sọ fún wọn kọ́nà bá ń fa wọn lọ sókè tó bá ṣe dáadáa sí fans máa ṣe dáadáa sí ẹ òun lèmi ń sọ yẹn náà nígbà tí yẹn ń sọ gbogbo nǹkan tí yẹn ń sọ sẹ́ẹ̀ mo tún ní peter ní kọ́lọ̀ jẹgbẹ́ àwọn èèyàn fún mi mọ́tò kò ń ṣe èèyàn méjì mẹ́ta ló ti fún mi mọ́tò tí mi ṣe bí iṣẹ́ ọwọ́ mi náà nìyẹn mo dẹ̀ wà lóyà tó bá wà lóyà sọ́gà tó ń ṣe gànràngànràn so ẹ wá dúró àwọn tèmi náà bá ń bẹ̀ tó wá jẹ́ mi ní last person mi mo wá jẹ lọ. ẹ̀yin náà lè ti bínú gbà yẹn pé kí ló wá fún nǹkan tí mi ò travel tí mo ṣe kíní gbogbo yẹn gan. nígbà tó ló ń jẹ́ ni pé focus yẹn ṣì wà so mo ṣe ń keep on moving èmi ń sìn lé ní ìsìn èmi ni màá sọ fún pàṣẹ pé nǹkan báyìí ni kò ṣe dé ní ìtọ́ bá tí gbogbo yẹn bá sọ tí wàá gbọ́ tó bá ti ní mi wá ní wọ́n ti lọ pè wá ẹ ti lọ paragbá yín wá so èmi náà tí èmi náà bá dé máa débẹ̀ tí mo mọ̀ pé ọ̀gá olúwa mi ẹ̀rọ ìbá sí àgbà sunshine oríṣiríṣi ló sọ pé kí ló wá fún mi ọdẹ ń bẹ sọ báwo ni ṣe máa ṣe bẹ́ẹ̀ sórí mi yìí ni ọ̀gá mi ni náà báyìí máa yẹ pé ẹ pàṣẹ báwo ni kò possible ọ̀gá mi mo ti pẹ́ tẹ́tí dánwò ọ̀gá mi ni àjọ mo ti pẹ́ kẹ̀kí ló ń jẹ́ bẹ́ẹ̀ kò sí wọn tó ń jẹ́ bẹ́ẹ̀ yẹn ọ̀gá ni tèmi àti ẹ̀ bá jọ wà nulẹ̀ ní lẹ́lẹ̀ máa jọ ṣe máa jọ ṣe tabati bọ́ stand by nsìn tó a lè máa wà lẹ́yìn ní gbangbangba tabadélé olówó máa wà lẹ́yìn ní gbangbangba kéwò kílẹ̀ ń sọ ẹ̀ ọ̀rẹ́gbò ọ̀gá ni. tọ́lọ́ wọn yà máa rí nǹkan kan dìmú nìkan tẹ̀ ń sọ yín pé so kò sí bó bá ṣe mọ̀yàn sí ẹni tó bá jọ̀gá ló jọ̀gá. ọ̀gá lọ̀gá ń jẹ́ náà ọ̀gá lọ̀gá ń jẹ́ èrò alọ́ṣeré kọ́lẹ́ ní dọ́mẹ́ta yìí mi ò mọ̀ tí àwọn ọmọ yẹn ní wíwé pàṣẹ lóhun òṣèré yẹn ní tó dé máa ní kó wá ọ̀rẹ́ kí wọ́n jẹ́ kó lọ bá ìgbà tí mo wá dé mo dẹ̀ mọ́ nǹkan mímú tí mo ti bẹ̀rẹ̀ sí ṣàṣọ́nṣàn ìbá àṣẹ àgbà tó á lè kó sọmọ náà bàbá àṣì yé àgbo méjì ó pọ̀ jù ìwó gàgà inú ẹ̀ máa dùn ní wàá ṣe àlàyé bọ̀bọ̀ yẹn a máa play fún bọ̀bọ̀ yẹn ó dẹ̀ mọ ọkàn tó yẹ pé tí bá ti ń tẹnu mọ́ nǹkan ó máa ń gbà fún mi o bá ti ń tẹnu mọ́ nǹkan pé pàṣẹ ìjà ṣeré fún bọ̀bọ̀ yẹn sẹ́ dàbí bí tí ọlọ́run kọ spirit wa papọ̀ ó máa mọ̀ pé báyà pé nǹkan kan máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ní ti dáadáa tí wọ́n á ní kó jẹ́ ká lọ ṣeré bẹ́ẹ̀ a máa lọ wàláì a máa lọ so àwa ń sọ ọkọ nígbà tí mo dé ẹ wọn wá ní mo ní a máa play fún ẹnìyàn wá ní a máa play fún mo ní mi fẹ́ máa ṣerú eré yẹn mo ní pàṣípò ṣeré tá à ní ṣe a máa ṣeré fọmọ yẹn ẹ ká lọ ṣeré fún wọn ok tàbá tẹ débẹ̀ owó tàbá pa màá ní kó gbé sínú mọ́tò ẹ kó lọ kálé mo ní látọdún wo nìyẹn ìjọ láti ṣe yẹn gbẹ̀yìn mo láyé mo ní nísìnyí gbà tá a ti jọ káwó bóyá almost be 90 kò wá ní kí wọ́n káwó ní 2024 is it possible mo ní sẹ́mi náà rí ikú ara mi ni mo ní kó possible kò ní kó gbówó sínú mọ́tò mi náà ilé ẹ̀ náà máa gbówó lọ ó máa káwó ó máa fún mi ní èmi lè sọ pé ẹ mú iye kan wá kò possible. iye tó bá tọ́ sí yín tó bá fún yín ni. tí ò bá tiẹ̀ fún mi kí ni mo fẹ́ ṣe ọ̀gá ni àwọn tí ò ní tẹ́lọ́rùn yẹn ẹni kọ́ lọ jẹ̀gbẹ́ àwa ní tẹ́lọ́rùn la fi bá débi tá a bá dé bẹ́ẹ̀ dẹ̀ ni mo ń sọ fún gbogbo àwọn ọmọ báńdì yẹn náà gbogbo wọn tó bá ti rí ení tere èjì tere máa tọ́jú ẹ̀ tó bá rí 10 naira make sure pé 3 naira febi panu náà 3 naira tọ́jú 7 naira tó 7 naira tó tọ́jú ẹ̀ tó bá máa fi dibi oṣù kan wàá mọ̀ pé 7 naira yẹn ṣe money but tí gbà tí wọn náà bá ti ń lọlé Olympia give them pepper soup give them cow take báwo lè ṣe fẹ́ máa ayé tí yẹ kó jẹ tó ń jẹ báwo lè ṣe fẹ́ ní àjẹsẹ́kù. Alhaji àwọn owó tó bá ná fún ọmọ band members ẹ̀ ń gbà mí ṣé wọ́n nẹ̀tọ̀ kọ́ náwó fún wọn ṣówó wọn ni àbí nǹkan torí ẹ̀ náà máa ń gbé oríṣiríṣi nǹkan. wọ́n lẹ́tọ̀ ó wà láò àwọn náà lówó wọn àwọn náà ní títí wa wájú yẹn ní títí wa owó tó ń ná fún wọn wọ́n ń ta. torí àgbọ́pọ̀ wọn ọ̀gá olórin míì máa ń gba owó tó bá ná fún wọn. irọ́ o títí wa o àwọn ni wọ́n ní o wàsáìdì la dẹ̀ ń kọ́ fún la ń fọ́lò wàsáìdì ta dẹ̀ ń fọ́lò náà mi mò ń lọ ságbo wọn gbogbo táwọn bá pa àwọn ọmọ náà ní àwọn tó ń ná fún àwọn náà ní
tinú báàgì làwọn náà ń gbé lọlé tinú báàgì làwọn náà ń gbé lọlé torí àwọn là ń focus. ṣé ó ń tó bí ọ̀sẹ̀ méjì ọ̀sẹ̀ mẹ́ta kẹ́yìn tó kù àbí after every eré. tẹ́lẹ̀tẹ́lẹ̀ à ń pẹ́ ká tó sanwó fún wọn nígbà tó yá èmi náà yí padà aláàjì táwọn ọmọ yẹn bá ti ṣeré méjì tó bá ti di Monday dẹ́kan gba owó wọn kọ́ máa bá tiwọn lọ. ṣe ń ṣe ń sìn ní. yes tẹ́lẹ̀ la máa ní wọ́n tóbi 10 ká tó fún wọn lówó bọ̀ ẹ̀ ká ṣe pọ̀ nísìn no àdé ń jẹ́ wọn lówó lù ọmọ eléré àwọn ọmọ onífújì tó ń wò yẹn tó bá fẹ́ wá wà láwọn ni kò má fún wọn lówó tó bá fẹ́ bí owó tó fẹ́ san fún wọn san pa wọn bọ̀ tó owó lù yẹn sọ̀rọ̀ ló ń gbèlú wọn wá. wọn nígbà àwọn náà ń gbèlú wọn wá. tó bá dẹ̀ ya ẹ máa sanwó fún wọn. iye tó fi rẹ́ǹtì lù náà fi ń sanwó yíya onígígan oníjàsí ń gbowó ó ń gbowó igi. owó kí ló ń gbà owó igi ẹ̀ ó ń gbowó igi. ṣe mọ́mọ́ fìyẹn lẹ̀ fún wọn kó máa fi rówó nítorí báǹdì lè rà náà báǹdì lè ra gbogbo kí. òwúrọ̀ ni ọmọ onífújì ò ní bẹ́ẹ̀ lù wọn ò ní bẹ́ẹ̀ lù àwọn ọmọ onífújì wọn ò ní bẹ́ẹ̀ lù wọn máa ní kò dáa. àfi tiwọn yẹn náà. tiwọn tó ń gbé wá àwọn dẹ́ máa padà fún wa fún lọ́rẹ́ǹtì ẹ̀ ní àwọn náà ní pọ̀ kò sí nǹkan tó kọ́ wa pàfọ́ọ̀mù fún wa kó nítorí tọ́lẹ̀ ti ń jẹ nìyẹn kò sí nǹkan tó kọ́ wa pẹ̀lú yẹn ṣáà lùlù fún wa kó wà òkè that's it.